Hello, 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 hello. Ẹ̀yin èèyàn mi. Ó ga very 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 ẹ̀rín ni. Laughter, laughter, laughter. Mo kàn gbọ́ mo bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn ní gbogbo nǹkan tó à ń gbọ́ nínú nínú íńtánẹ́ẹ̀tì. Yes, nínú íńtánẹ́ẹ̀tì. Kì í máa ṣe kékeré. Wọ́n ní Ashley ọ̀rẹ́ yín. Wọ́n ló sọ pé tòun ti tán o. Òun ó ti sú òun o. Òun ò mọ nǹkan tóun lè ṣe mọ́ o. Wọ́n kàn fún òun ní embarrassment. Àtọmọdé àtàgbà àti gbogbo àwọn olórí. Tóun bá gbé gbá kò ṣe é gbé. Tóun bá gbé tọ̀ún kò ṣe é gbé. Wọ́n ní wọ́n fòun ṣe yẹ̀pẹ́. Wọ́n ti fojú trouble maker wò ó. Wọ́n ti sọ pé oníjọ̀gbọ̀n lòun. Wọ́n ní ṣe ló wá múra. Ó wá lọ sọ́dọ̀ bàbá rọ́pò. Ó fẹ́ take a decision because embarrassment yìí ti pọ̀ jù. The way tán fi ń bú òun láàfin ó ti pọ̀ jù. Therefore, ó fẹ́ take a decision. Ló bá tún lọ bá bàbá rọ́pò. Ó dọ́dọ̀ bàbá rọ́pò. Bàbá rọ́pò nǹkan tóun bá wá. Bí máa ṣe kékeré o. Wọ́n ní ṣe ló bú sẹ́kún. Pé wàhálà yẹn ti pọ̀ jù fún òun. Pé bàbá bá òun bẹ kábíyèsí. Torí ọ̀rọ̀ ọmọ òun kò jẹ́ kóun mọ nǹkan tó yẹ kóun ṣe. Ó ní ọ̀rọ̀ ọmọ òun, ìyẹn Adémákinwá. Pé Mákindé àbí kí ni Adémákin ṣáà ni. Pé kò jẹ́ kí òun lè mú vanish, embarrassment lọ́tùn àti lósì. Pé kí bàbá rọ́pò. Ó bá òun bẹ kábíyèsí pé kí kábíyèsí jọ́ o. Òun fẹ́ kí kábíyèsí bá òun wo tọmọ Tádéníkáwò. Tó bá òun wo ti ọmọ Adémákinwádé. Kí wọ́n sọ pé kó jọ kó gbogbo nǹkan tó ń fún Tádéníkáwò kó pè fún ọmọ tòun náà. Ṣé wọ́n mọ̀ pé double crown làwọn ọmọ òun. Pé báwo ló ṣe Adémákinwá máa wà nínú ààfin tí ò ní rí nǹkan kan gbà. Kí kábíyèsí kan ń gbé nǹkan gba ẹ̀yìn òun àtọmọ ẹ̀. Ọ̀rọ̀ Adémákinwá ọmọ òun lòun fẹ́ kí kábíyèsí kí bàbá rọ́pò bá òun dá sí. Eléyìí ti pọ̀ jù. Wàhálà yìí ti pọ̀ jù fún òun. Kí lòun ṣe fún kábíyèsí. Wọ́n ní pẹ̀lẹ́ kó pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀. Gbogbo nǹkan ìní tó yẹ kí gift tọmọ òun gbà ló yẹ kí ẹ̀tọ́ òun lọ́dọ̀ kábíyèsí. Ó gbé gbogbo ẹ̀ fún Tádéníkáwò. Pé kí kábíyèsí jọ kó bá òun rí sí kí bàbá rọ́pò jọ kó bá òun sọ fún kábíyèsí. Ó rí sí ọ̀rọ̀ tọmọ òun náà. Wọ́n ní bàbá wa sọ fún un pé kí náà ń jẹ́ Ashley. Ìwọ ló sọ̀rọ̀ kúnlẹ̀ báyìí. Kí ló dé? Kí ló wà láàárín ìwọ àti kábíyèsí? Tí kábíyèsí ò fẹ́ kí ọmọ ẹ̀ nípinnu nǹkan tí kábíyèsí ní. Àbí tó kó gbogbo ẹ̀ fún Tádéníkáwò. Ṣé Tádéníkáwò bó ṣe rí yẹn? Ṣé ó jọ ẹni tí ìyá ẹ̀ stubborn? Àbí ìyá ẹ̀ jọ ẹni tí kì í gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu? Àbí wọ́n sọ fún ẹ pé wọ́n ti wo Tádéníkáwò both spiritual and physical pé kì í ṣe ọmọ kábíyèsí. Tó fi jẹ́ pé ṣe ni kábíyèsí lójú ẹ̀ ni pé kábíyèsí ṣe èrò. Ó kàn hate ẹ̀. Ó hate Adémákinwá. Kí ni nǹkan tí kò sí nǹkan tí Adémákinwá ṣe fún kábíyèsí. Nísìnyí tó wá bá mi pé kí n bẹ́ẹ̀ ṣàlàyé, kí n bẹ́ẹ̀ bẹ kábíyèsí. Kí ni ìtumọ̀ tí màá fi bẹ kábíyèsí? Tí kábíyèsí fi sọ fún ẹ tó ò gbọ́rọ̀ sí lẹ́nu. Tó ò lọ ṣe DNA. Ó ṣe physical, ó ṣe spiritual. Wọ́n ní kó lọ ṣe DNA, ó ló ṣe. Mú evidence tó yanrantí wá, ó lọ. Ó mú wá. Pé nígbà tèmi bàbá rọ́pò ló sọ bẹ́ẹ̀. Ó ní nígbà tí tòun. Tí kábíyèsí bá sọ pé òun gbẹ̀yìn ó gbọ́rọ̀ sí ìwọ lẹ́nu nígbà tí ìwọ ò gbọ́rọ̀ sí kábíyèsí lẹ́nu. Tó wá fi èrú gba ọmọ yẹn.
tó gba ọmọ sí sọ́wọ́, tó bẹ̀rẹ̀ sí ní pín gbogbo ohun ìní òun fún Adémákinwá. Ó ní òun ń tòun, òun ò ní gbà. Ìyẹn bàbá Rọ́pò ní dídà tó, ó lóun ò ní gbà nítorí pé Rọ́pò, nítorí pé kábíyèsí bó ṣe wà yẹn, tó bá gbà, tó bá sọ pé ó ní nǹkan tóun bá sọ ni kábíyèsí máa gbọ́. Because kíní yìí ti hàn sí gbogbo wọn clear pé ọmọ yìí ò ń ṣe ọmọ kábíyèsí. Àfi tó bá mú evidence tó yanrantí wá, tí gbogbo á dẹ̀ mọ̀ pé lóòótọ́, this is an evidence tí ó ṣe déédéé, tó correct fún wa. Pé dídà tó òun ò ní gbà, àfi kó lọ mú evidence pé ọmọ yìí ọmọ kábíyèsí. Pé for instance, ó ní òun tí ẹ fẹ́ bèèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ náà pé Ashley ń gbọ́. Ta lọkùnrin tó wá ń claim pé òun lòun ni Adémákinwá ní palace. Ọmọkùnrin wo ló wá ń disturb wa pé Adémákinwá o, ọmọ òun ni. Adémákinwá o, ọmọ òun ni. Pé ta ló ń tọ̀ òun? Irú ọkùnrin wo ni pé kó ṣàlàyé. Ó ní ẹnìkan tó máa ń wá yẹn pé irọ́ náà ń pa ọ̀pá àwọn ọ̀tá òun lọ́ lọ plan ẹ̀ o. Pé kí ọkùnrin yẹn wá kó máa claim pé òun lòun bí Adémákinwá, pé òun lòun bí. Pé irọ́ ni o, wọ́n fọ́ ọmọ ẹ̀ ni o. Kì í ṣe òun ni o. Kì í ṣe òun pé ìyẹn kàn dédé wà ni o. Bí àwọn olórí yẹn, pé àwọn olórí tó wà láàfin, pé àwọn ọ̀tá òun pọ̀ gan nínú wọn. Pé àwọn náà lọ plan pé kí ọkùnrin yẹn wá láti wá sọ pé òun lòun, láti jẹ́ kí òun má rojú rere kábíyèsí, kán kọ ọmọ yẹn pé kíni. Wọ́n kọ pé kì í ṣe ọmọ kábíyèsí. Wọ́n ní Rọ́pò wá sọ pé àwọn enemy ẹ̀ náà plan ẹ̀. Ṣé àwọn náà plan ẹ̀ pé kó má mú DNA, correct DNA wá, kó wá fún wa ní original DNA. Àwọn olórí náà plan, àbí àwọn ọ̀tá ẹ̀ náà plan pé kẹ́nìkan. Ṣé àwọn náà ní sọ pé àwọn ni oní surrogate tó wà? Àwọn surrogate mama wọ́n tó wà. Ẹnìkan tó wà. Ọkọ ẹ̀, ex-husband ẹ̀ náà tó wà. Kí ni nǹkan tó fẹ́ prove nínú ẹ̀? Okay. So nǹkan tó ń sọ nísìnyí ni pé a mọ nǹkan tá à ń sọ, orí wa ò pé. Àbá a mọ̀ tún yàtọ̀ sósì. Ó ti rí wa pé amúkun mẹ́kan ni wá. Pé therefore, Ashley, ó dàbí pé ó máa fún òun láyè pé irú eléyìí, pé kó lọ tún irọ́ mi wá pa, kó dẹ̀ tún nǹkan mi kó wá sọ fún un. Ó sì ní evidence o. Lọ ṣe DNA. Tó bá ṣe DNA, mú wá, màá bẹ̀ kábíyèsí. A rí original tó ti tàn. Wọ́n hate ẹ, wọ́n dẹ̀ hate Adémákinwá. Ìwọ ló hate Adémákinwá. Ìwọ náà ló ń ṣe rẹ̀. Ìwọ ló jẹ́ kí a rójútu ọ̀rọ̀ láti ìjọ yìí. Therefore, kò sọ́nà ńbẹ̀. Ẹ̀yin èèyàn mi, ṣẹ́yìn náà rí ọ̀rọ̀ nígboro ẹnu? Ẹ gbọ́ ọ̀rọ̀ nígboro ẹnu, ẹ bá wa dá sọ́rọ̀ yìí, kẹ bá wa share, kẹ bá wa pín, kẹ subscribe, kẹ love ẹ̀. Ọlọ́run á dúró tì wá o. Ẹ ṣé o. Ẹ bá wa ṣe sí comment section. Ẹ ṣé gan, ẹ ṣé tẹ́tí sí wa. Bye.